àlejò mi lónìí amòfin ni wọ́n fún bí ó lé ní 20 ọdún báyìí tí wọ́n ti ń ṣiṣẹ́ amòfin. N ta fẹ́ sọ̀rọ̀ lé lórí a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Àwọn èèyàn ní àlófin, ẹgbọ́n ṣe lóòótọ́ ní àlófin. Àwọn kan ní òfin kan wà fáwọn olówó, àwọn kan ní òfin kan wà fún tálíkà. Ṣé bẹ́ẹ̀ lórí? Àwọn kan ní bó tiẹ̀ ṣe ń lọ yìí gan-an ó dáa. Àwọn kan ní ó kù díẹ̀ káàtó. Àwọn bo ló kù díẹ̀ káàtó sí, àwọn bo ló kù tí a tún máa ṣe àtúnṣe. Nígbà tí Ayọ̀délé Òṣùbà tí ó bá ń fún mi ní orin aládìídùn àti ijó ni àlejò wa lónìí, amòfin Olasupo Ọ̀ṣẹ́wà ni wọ́n máa bá mi fi ijó ayọ̀, wọ́n máa fi bá mi wọlé sórí ètò bàbá ètò ti tòní. Ayọ̀délé bá ń fi orin gbé àlejò mi wọlé. Àlejò wa ti wà níkàlẹ̀. Amòfin àgbà ẹ máa wọlé ẹ máa rọra. Barrister Olasupo Ọ̀ṣẹ́wà kú ìgbádùn mi gángan. Iléṣà nílé bàbá wa. Ìjẹ̀ṣà mọ́dù ọmọ ẹlẹ́ni àtẹ̀yìnká ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́. Wọn ò rígi ìṣáná ilé lọmọ wa ti múná roko. Nítorí bàbá wa jẹ́ ń lọ sórí eléyìí pé Ìjẹ̀ṣà rèé àrógùnyọ̀. Ìjẹ̀ṣà rèé o àrógùnyọ̀. Iṣẹ́ ò gbọ́dọ̀ fọwọ́ mọ ọmọ òbùkún. Ìjẹ̀ṣà rèé àrógùnyọ̀. Ìjẹ̀ṣà rèé o àrógùnyọ̀. Iṣẹ́ ò gbọ́dọ̀ fọwọ́ mọ ọmọ òbùkún. Sọ wípé bàbá tó ń bá mi ṣe o ọpẹ́ ló yẹ o. Bàbá tó ń bá mi ṣe o ọpẹ́ ló yẹ. Ọlọ́run ló bá wa ṣe. Elédùmarè ọba ló gbé wa ga. Oh yeah, there is something that makes me come into your presence forever. Barrister mi máa gbọ́. There is something that makes me come into your presence forever. My helper, oh, my helper, my helper, oh. My helper, there is something that makes me come into your presence, my helper. Ó yá sọ pé gbà gbogbo ògo. Jésù mi o, tìrẹ ní yèyé o, gbà gbogbo ògo. Jésù mi o, tìrẹ ní gbà gbogbo ògo, gbà gbogbo ògo. Ó ṣeun Òṣùbà, ó ṣeun Ayọ̀délé. Àlejò mi ẹ ṣeun. A pè yín sórí ètò bàbá ètò ní orí Orísun. Ẹ jókòó. Ẹ ṣé olóòtú. Àárín báyìí ní kẹ́ jókòó sí. Tó ẹ̀yin yan wa gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí a bẹ̀rẹ̀ ètò. Mo ní àlejò mi, ẹ̀yin náà ti rí amòfin tó ń jó. Ọ̀rọ̀ pọ̀ tí a sọ nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ni à ń wò bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ. Ṣáàtì ẹ̀ lófin nílùú yìí. Ẹ sì láà níwèé òfin. Oríṣiríṣi sì ń ṣẹlẹ̀. Kéèyàn dí 50 náírà kí wọ́n fi sẹ́wọ̀n oṣù 3. Bẹ́ẹ̀ làwọn kan sì ń jí ọ̀rọ̀ gbùrọ́gù bílíọ̀nù mílíọ̀nù. Wọ́n ní ẹ̀yà ẹ gba owó béèlì ẹ̀jẹ̀ wọn mọ́ ọ̀dọ̀lé kan mọ́ ti lé jẹ́jọ́. Ọ̀pọ̀lọpọ̀ wò pé ṣèṣe pé òwe òfin méjìlá nílùú yìí. Ìkan fáwọn olówó, ìkan fáwọn mẹ̀kúnnù. Àti pé gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí nílé ìgbìmọ̀ aṣòfin àgbà bá ṣe yan àwọn olùdarí. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá tiẹ̀ mọ̀nà òun là ní kójúwe ọ̀nà fún ni. Torí ẹ̀ ni a ṣe pé amòfin tí wọ́n máa bá wa tú gbogbo ẹ̀ kalẹ̀ ní ti èdè òfin àti ní abala òfin. Torí pé ó pe ní wá nínú ọ̀rọ̀ òfin. A máa wò pé kò yẹ kí nǹkan báyìí rí báyìí. Báwọn amòfin bá sì máa tú palẹ̀ wá ní bó ṣe wà nínú ìwé òfin wa ní. Amòfin Olasupo Ọ̀ṣẹ́wà, ẹ kú dédé àsìkò yìí. Ẹ ṣé o, ẹ kú dédé àsìkò yìí. Àsìkò ọdún akúyèdún àwọn ẹlẹ́sìn mùsùlùmí tán parí. Bẹ́ẹ̀ ni. Ẹ̀mí àṣọpẹ́ o. Àmín. Tó amòfin Olasupo Ọ̀ṣẹ́wà, ẹ rí pé mo ti sọ̀rọ̀ púpọ̀ kó tó di pé ẹ wọlé. Mo sì mọ̀ pé ẹ̀yin náà fetí gbọ́ díẹ̀ lára àwọn ọ̀rọ̀ tá a sọ. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé ṣá lófin nílùú yìí? Olóòtú, òfin wà nílùú yìí.
ẹ rí i pé tẹ́ bá wo tá a sì ń tẹ̀lé tá a sì gbọ́dọ̀ tẹ̀lé bọ̀ bá a ṣe sọ bẹ́ẹ̀ ìkùnà lè wà nípa bí a ṣe ń ṣètò òfin náà nítorí ní pé lábẹ́ òfin ẹ rí i pé ìpele mẹ́ta níjọba wà àwọn kan ń ṣòfin àwọn kan wọ́n fi òfin ṣiṣẹ́ then àwọn kan jẹ́ bíi adájọ́ àwọn là ń pè ní executive judiciary and legislature àwọn tó ń ṣòfin yẹn àwọn ló máa ń ṣòfin òun la ṣe ní ẹ̀rí pélé méjìlá ní l'Àbújá ilé ìgbìmọ̀ aṣòfin méjìlá ní l'Àbújá ìkan ńlá ìkan kékeré so àwọn yẹn ló gbọ́dọ̀ ṣòfin òun tí wọ́n bá ṣe àwọn tó wà ní executive bíi àwọn ààrẹ àwọn ló gbọ́dọ̀ mú lò then àwọn méjèèjì tí wọ́n bá kùnà nínú iṣẹ́ wọn then adájọ́ wọn á gbé ìgbésẹ̀ láti yẹ̀bẹ̀ wò so òfin wà ṣùgbọ́n bá a ṣe ń lò ìyẹn nìkan ni ó lè má bójú. torí ọ̀pọ̀lọpọ̀ wa ń wò ó pé ó dà pé òfin kan wà fáwọn olówó òfin kan wà fáwọn tálíkà béèyàn kan bá jí bóyá ó jí ansẹ̀tì bá ní ansẹ̀tì ló jí òun á ló jí ansẹ̀tì 3000 wọn á ní ẹ fi sẹ́wọ̀n ọdún mẹ́fà ẹ fi sẹ́wọ̀n oṣù mẹ́fà bẹ́ẹ̀ láti rí àwọn tó ń jọ̀rọ̀ gbòrógbò owó tí wọ́n á ní ó yẹ gba béèlì wọn ẹ gbá wọn lọ́wọ́ ẹ ṣáàfà ẹ gbá wọn lọ́wọ́ ẹ jẹ́ wọn gbọ́n díẹ̀ lẹ̀ ẹ jẹ́ wọn mọ̀ lọ lé wọn ṣé bó ló ṣe rí lójú yín gẹ́gẹ́ bí amòfin lójú àwa ará ilé àwọn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ irú àwọn tó jọ̀rọ̀ gbòrógbò kò yẹ kán tiẹ̀ fi wọ́n lẹ̀ rárá kárọ̀ ọmọ ọdọ́mọ wọn kó wà lẹ́wọ̀n ni ṣùgbọ́n wọ́n á ní òfin ni ṣòfin náà lórí bẹ́ẹ̀. ṣe rí lábẹ́ òfin ò yẹ kó jẹ́ pé ó ní ìkan fún olówó ìkan fún tálákà in fact òfin kò bọ̀wọ̀ fún ẹnì kankan ẹni tó bá dẹ̀ ṣẹ̀ lábẹ́ máa gé bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé gbogbo a ti máa ń mú ọ̀rọ̀ òṣèlú wọ gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè yìí ní tó fà á nìyẹn tó jẹ́ pé àtẹ́ni tí ọmọ olówó bá ti wà ń bẹ̀ àwọn ni àwọn lọ rí adájọ́ àwọn afúnlówó kò yẹ kó rí bẹ́ẹ̀ ara ìwà ìbàjẹ́ tá à ń sọ náà nìyẹn tó yẹ kó rí bẹ́ẹ̀ so lábẹ́ òfin kan ni fún olówó òfin kan fún tálákà jẹ́ kó rí ní kẹ́nìkan kan ju òfin lọ bẹ́ẹ̀ ni kò jẹ́ tó jù òfin lọ. bẹ́ẹ̀ tó jù òfin lọ ẹ wá wo ìwé òfin ilé wa àwọn kan ní ó yẹ ká ṣe àtúntò ìwé òfin yẹn constitution wa pé àwọn kan ló ti filẹ̀ fún wa nígbà tá a kà á tá a wò gẹ́gẹ́ bí àwọn òfin ẹ̀yin ṣáà ti kàwé òfin ilé wa. bẹ́ẹ̀ni ẹ ti rí bó ṣe rí ẹgbẹ́ ṣe lóòótọ́ ni ó yẹ ká ṣàtúntò. ètò ìṣẹ̀lẹ̀ ni pé ó yẹ ká ṣàtúnṣe lórí òfin yẹn tẹ́ bá rí i pé tẹ́ bá wo òfin yẹn ti fún ààrẹ lágbára jù so ààrẹ lè ṣe nǹkan tó bá wù ú ọ̀nà tó bá jẹ́ pé a jẹ́ bí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ẹ̀mí méjì ni presidential system là ń lò the parliamentary system yẹn ni àwọn abẹnugan àwọn tó ṣòfin yẹn ló wọ́n máa ṣètò ìjọba ṣùgbọ́n ètò tí ìjọba ààrẹ tá à ń lò yìí ó ti fún ààrẹ lágbára jù ààrẹ lè ọ̀nà tí pọ̀ ní ààrẹ abẹ̀ṣẹ̀ wá kò yẹ kó rí bẹ́ẹ̀ ààrẹ lè ṣe ìgbà tó a fẹ́ ṣe òfin lọ́jọ́ sí ààrẹ Goodluck Jonathan ó stop ẹ̀ tó di ọ̀rọ̀ court kátẹ́sẹ̀ àyanjú ẹ̀ so tó wá jẹ́ pé agbára tó wà lọ́wọ́ ààrẹ kò pọ̀ bẹ́ẹ̀ yẹn now ààrẹ ó mọ̀ bó ṣe máa ṣe òye yín so táàrẹ bá fẹ́ ṣe tó bá ṣòfin nígbà míì ààrẹ lè sọ pé dandan kó rí bẹ́ẹ̀ so kò yẹ rí bẹ́ẹ̀ gbogbo kan bẹ́ẹ̀ yẹn agbára ààrẹ agbọ́dọ̀ dínkù kí agbára wá sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan lábẹ́ ìjọba àpapọ̀ so that ìjọba kọ̀ọ̀kan lábẹ́ tó wà ní gẹ́gẹ́ bí ìpínlẹ̀ wọ́n lágbára so òkè our week oyin a máa tẹríba fún bó ṣe kó rí nìyẹn yẹn là ń pè ní confederalism so that because àwọn tó wà nípínlẹ̀ náà mọ wàhálà táwọn ń rí àwọn ló mọ tó ń ṣẹlẹ̀ nílùú wọn àwọn ìjọba ìbílẹ̀ náà àwọn ló mọ tó ń ṣẹlẹ̀ so àwọn yẹn ló yẹ ká gbára wà lọ́wọ́ jù